ṣebí jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ni rògbòdìyàn ṣẹlẹ̀ ní Ọ̀ṣun. Kọ́ndé dábọ̀ kínní yìí o, ká má parọ́ ká má jalè. Gọ́vnà Adeleke ó ṣe fídíò, ó sì kọ lẹ́tà, ó fi ránṣẹ́ sí President Bola Ahmed Tinubu kí wọ́n pe Minister Oyetola o, ẹ̀yin àbúrò wọn, kó kì í lọ́wọ́ pé kó fi òun lọ́rùn sílẹ̀ kó jẹ́ kóun rí ìjọba tòun náà ṣe o. Wọ́n ní lórí ọ̀rọ̀ local government chairman, Gọ́vnà Adeleke as a PDP candidate, ó yọ àwọn APC local government chairman, ó yọ wọ́n pò pé kò sí ààyè àwọn fìdípì ìyẹn PDP àwọn náà máa ṣe ìjọba wọn. Minister Oyetola wọ́n ṣàmì tẹ̀ rántí portfolio tí bàbá Tinubu ṣá create fún ṣá. Náà ni ó sọ wípé àwọn ní ex governor tó kúrò ńbẹ̀. Náà bá ní àwọn ò ní gbà o. Wípé àwọn ìjẹ́ minister o. APC làwọn. Adeleke ò ní rẹ̀tì láti yọ APC local government chairman kúrò. Everybody ó yá. Wọ́n bá paradì ara wọn bẹ́ẹ̀. Gbogbo ìwé àti lẹ́tà tí Gọ́vnà Adeleke kọ sí bàbá Tinubu kò yí ìdí anything o. Minister Oyetola gbọ́rọ̀ sí bàbá Tinubu lẹ́nu o. Kí ló dé tẹ́ bójú bàbá Tinubu jẹ́? Kò sí wàhálà, ẹjọ́ máa bá yí. Lọ́rọ̀ kọ́ṣẹ́ ibi tá à ń lọ ni wípé rògbòdìyàn yìí máa ṣẹlẹ̀ o, ìjà yìí ṣẹlẹ̀ níbi tí ọ̀rọ̀ yẹn lè dé. Èèyàn 6 ó kéré jù òun ló ti faragbá nínú rògbòdìyàn tá à ń sọ yìí. Ẹ wá wo bí tí olórí ti mórí tálápá ti mápá. Bó lè lọ yàgò ó di lẹ́. Ẹ wá wo àwọn ìyá wọ̀nyí pẹ̀lú báàgì lápá. Pẹ̀lú skẹ́ẹ̀tì nídìí hìhì. Ẹ wá sá ẹ fẹ́ kú, àwọn tó kú yẹn wọ́n ti kú tú ẹ́. Tá a bá sọ fún yín pé òkè ẹ jẹ́ abọ́ síta kẹ́ jẹ́ ká fi fèsì àwọn jagudujara politicians olè tí wọ́n rí ti wá rò yìí. Ara wọn nìkan ni wọ́n mọ̀ àti political party àwọn aráàlú àgéènì kankan ẹ jẹ́ àjà fúnra wa. Of course yes, ó ti dọ́dọ̀ àwọn kan máa farapa ẹ̀mí máa lọ sí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò wá ní jásí lásán. Wọ́n ní rọ̀, wọ́n lọ́lọ́pàá kó wọn. Ó tọ́ ni ọlọ́pàá dẹ̀ kó wọn. Wọ́n ní wọ́n pa wọ́n ni. And it is true o, ká má parọ́ ká má jalè. Wọ́n á pa wọ́n lóòótọ́, àìmọye láti rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kéèyàn kúkú wá kú, kó kú fún nǹkan tí ó máa yí di positive. Kó kú bí hero, ṣé kò wá bẹ́tà ju kéèyàn kú tú ẹ bí irú àwọn tó lọ kú ìbá ìsìn. Torí àwọn ilé tó lọ kú wọ́n kàn lọ fẹ̀mí ara wọn ṣe sacrifice lásán fún politician, fún APC ni o àbí PDP. Ṣé ká máa sọ wípé ọ̀run yín ire ni báyìí? Ìyẹn ló ṣẹlẹ̀ o, kí tó gbé fídíò wọlé o, ní Davido bá bojú commissioner of police Ọ̀ṣun state ló bàbá jẹ́ Mr. Umaru náà pé ló ní commissioner you are a disgrace to your children o. Ó ní game on F, ẹ ti mọ F ká má pè tán. Ó tún ní all of us náà máa ya wèrè together o. Ó tún ní wèrè ní commissioner yẹn o. Ló bá tún continue. Ó ní Ọ̀ṣun state commissioner ẹ jẹ́ kí gbogbo wọn kọjọ máa ya wèrè papọ̀. Méjì kí ló dé tó gbogbo rògbòdìyàn yìí? Wá wo fídíò fúnra ẹ̀ jàre. Think you are crazy, Abby? You are crazy, motherfucker. What's up? Pull up. I'm gonna fuck you up. I swear to God on my life, bro. I swear to God. I'm madder than you. Because at this point, these niggas is fuckers, bro. And if you don't go mad for mad, they won't go for mad. We're mad. You're mad. We're mad too. Think you are crazy, Abby? You are crazy, motherfucker. What's up? Pull up. I'm gonna fuck you up. I swear to God on my life, bro. I swear to God. I'm madder than you. Because at this point... I to inform Mr. President and the public that Mr. Oyetola has concluded an arrangement to cause mayhem in Ọ̀ṣun State starting from Monday. He is issuing illegal directives to security operatives to enforce illegality simply because he is nephew of Mr. President. I choose to allow the nation before my people are killed or maimed by a minister dropping the name of Mr. President in connivance with the Ọ̀ṣun State security operatives obeying unlawful orders. Appeal to Mr. President, who is a renowned Democrat, to insist on the rule of law by instructing the Inspector General of Police, the Director General of DSS, the Commandant General of Civil Defense, cops not to obey an illegal order from his nephew, Mr. Oyetola. As it take over.
The arrival of Osun State APC chairman at Atakumasa West. Ẹ̀ṣọ́ is here. No problem. Ẹ̀ṣọ́ is here. Báwo rí ẹ̀ṣọ́ ló ní ọlọ́dún tó ń bọ̀ bí ọlá fẹ́? A ti wọlé báyìí fún àwọn ọdún. Ayọ̀ pẹ́ ti yọ. Mo ní sáré sí lọ́tù wọlé. Wàhálà ti ṣẹlẹ̀. Ẹ bọ́ ọ̀dọ̀ kẹfà mẹ́rin lẹ̀. àfi gbím àfiṣó ṣìkan kí ló dé Davido tutọ́ ó fojú gbà dó ó ti sọ ó ní ara ló ń kan òun ó ní àwọn tí wọ́n pa síbi rògbòdìyàn yẹn lánàá ó lóun ló mú kanradé wá bá òun ó lóun ní ò jẹ́ kó mọ nǹkan tóun sọ ó ní bọ̀tẹ̀ síbẹ̀síbẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun yẹn kò yẹ kó ṣẹlẹ̀ ok làwọn èèyàn ẹ bá wá sọ fún wípé ó bá ti pé Ṣèyí Tinubu ṣé o mọ̀ wípé òun ni first son ní the whole of Nigeria sìn ọmọ bàbá Tinubu president ìlú wa wọ́n lè rí wa gbé wọ́n lè gbé wa lọ òun ni o idea lásán òun ni èèyàn kan lórí Twitter ló kàn dé kọ fún Davido pé eléyìí tó kàn fi rántí rántà tó kàn ń kọ oríṣiríṣi angrily typing mouth Davido máa ń lérí mọ́ commissioner of police ní Ọ̀ṣun mani náà wá advice ẹ pé ó fẹ́ kó rẹ sínú ìdààmú ó fẹ́ kó rẹ sínú wàhálà rẹ̀ rògbòdìyàn yìí máa lẹ́tìkẹ́ pé Ṣèyí Tinubu bá yín dá sí i ọmọ president ìlú wa ní gbogbo ẹ̀ bá fọ́jú pọ̀ ní Davido bá tutọ́ sókè àfi gbì ó bá fojú gbà ló bá ní dá padà is my friend Ṣèyí Tinubu ló ní ọ̀rẹ́ òun yẹn o Ṣèyí is my friend and nothing more is the democratically elected president with a small letter my uncle with capital letter ló kọ o ó is the democratically elected governor with capital letter kí ló dé tó wà lọ́kọ ti governor president ní small letter tó kọ governor ní capital letter ṣé president ojú governor ni àbí ṣé governor ti wá ju president kò tiẹ̀ wáyé yàn mọ́ gan ẹ kàn ṣáà fẹ́ bà gbogbo ayé jẹ́ Davido replies Nigeria asking him to call Ṣèyí Tinubu instead of calling out a police commissioner online. Àwọn Ṣèyí Tinubu náà mà láwọn tí Davido be calming down ni o. Davido be calming down. Ṣé etí mélòó ló fẹ́ ká wá bá wa gbọ́ nílẹ̀ Yorùbá sìn? Ká ní àwọn bọ́ìsì ti state governor Adeleke àwọn ọmọ ti Davido wọ́n wá ń pàdé wọ́n fẹ́ fèsì àwọn bọ́ìsì ti Ṣèyí Tinubu ìyẹn ti president ní kí lẹ fẹ́ sọ ilẹ̀ Yorùbá dì ganan kí ló fa wèrè lọ́yàn ẹ wá gbọ́ ṣé o ti wá rí gbogbo ìjà tó ń jà yẹn ṣé wọ́n ń jà fún ìwọ àtèmi ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká lè ráyé gbé káyé wá lè dáa ìwọ náà mọ̀ pé irọ́ ni ṣé wọ́n ń jà fún ilẹ̀ Yorùbá láti great ni irọ́ ni kí náà wá ń jà fún ìwọ àtèmi mọ́ ó wà ara wọn náà ń jà fún àpò ara wọn náà ń jà fún orúkọ tó fẹ́ mẹ́kì yẹn náà ń jà fún àǹfààní ara wọn náà ń jà fún ìjọ wo láràlú fẹ́ gbọ́n nínú gbogbo rògbòdìyàn yìí a ní ká dẹ̀yìn lẹ́yìn àwọn politicians ẹni rọ́
fámílì àwọn tó kù ìbáyìí sì wọ́n ti ṣọ̀fọ̀ wàhálà ti dé báwọn nìyẹn o ẹni rẹ lọ ọdẹ dèrùndèrùn ok kò sí wàhálà èmi orúkọ tèmi ò yípadà Ìyèdára Kowé ni mò ń jẹ́ ṣebí mo ti sọ fún yín wípé ibi tẹ́ bá ti ń lọ báyìí ibẹ̀ lèmi náà ń lọ ìgbà tẹ́ ti ní nǹkan tẹ́ fẹ́ lélẹ̀ nígbà tó dẹ̀ ti wá jẹ́ wípé kẹ́ máa kú pípípí bí ẹdìyẹ lẹ́yìn àwọn politician ọmọ Yorùbá ti wá gbà láti fi ẹ̀mí wọn máa fi ṣe sacrifice fún àwọn politicians tí wọ́n ní nǹkan kan láti gain yet kò sí ìgbésí ayé tó rọrùn fún ilẹ̀ Yorùbá ta ló fẹ́ bá mi báwọn èèyàn mi sọ̀rọ̀ tí wọ́n fi understand báyìí so wọ́n tún ti kú ọkú tú èèyàn mẹ́fà tó fi sọ pé èèyàn mẹ́fà ẹ̀kan imagine iye tó máa jẹ́ imagine àwọn tó máa ṣèṣe lórí kíni ṣé mínísítà Oyètọ́lá kò wà nínú ilé agodo ẹ̀ lọ́dọ̀ àwọn fámílì ẹ̀mí tó ti ń jayé ṣé gọ́fúnà Adélékè ò wà nínú ilé ẹ̀mí tó ti ń jó next minute wá rí wọn tó ti ń jó tó ń bùgá wọn kiri ilẹ̀ ńbẹ̀ tó ń rèdí bàbá onídìí bàbá yẹn àwọn fámílì tó wá kú gan kí ló wá fẹ́ ṣẹlẹ̀ wọ́n kú tú wọ́n kàn kú dànù ṣá wọ́n kú ṣá ìyẹn nìkan kọ́ òun ni mo ṣe sọ wípé èyí tó ti wá fẹ́ di wípé Davido ti wá fohùn ránṣẹ́ sí Ṣèyí Tinubu yìí sìn ẹ má jẹ́ kó bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kó kọjá bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kó kọjá bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ kọ́tìsì ẹ má try rubbish o ẹ má try nonsense o ìwọ tó bá wà lọ́ṣun be very careful at any time ló lè gbọ́ he o mo kàn ní kí n jí sọ fún ẹni wàhálà ìṣe ga jù so Yorùbá gbà láti máa kú fún politicians dàí pé kẹ́ kú fúnra yín kẹ́ kú fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín kájọ protect ilẹ̀ Yorùbá kájọ jà fúnra wa káwọn ọmọ wa kó lè ráyé gbé kò sí wàhálà orúkọ tèmi ò yí padà Ìyèdára Kowé kó òun lèmi jẹ́ tí fídíò ìbádọ́dọ̀ ẹ̀ bá mi pín káàkiri jẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá mọ àwọn ọmọ Ọ̀ṣun àgàgà kí wọ́n lè mọ̀ wípé wàhálà ń bẹ o rògbòdìyàn yìí àmọ́ bí tó máa ẹ́ǹdì sí o ó yá ẹni orí yọ ó dilé o èmi ti dé káàpù ń tẹ́.